Ọ̀rúnmìlà rèé, èyí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń pe Ọ̀rúnmìlà ní igbákejì Elédùmarè. Ni pé Ọ̀rúnmìlà tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ẹni tí máa ń sọ̀rọ̀ tí máa ń ṣẹ ni, ẹni tí máa ń sọ̀rọ̀ tí máa ń ṣẹ òun ni Ọ̀rúnmìlà. Débi wípé bí nǹkan tí ó bá ṣẹlẹ̀ láàrin oṣù méjì sí ibi tá a wà yìí, Ọ̀rúnmìlà ó ní nǹkan báyìí ó ṣe kíni, nǹkan báyìí ó ṣẹlẹ̀ tí ó sì ṣe kíni, tí ó sì wá sí ìmúṣẹ. Igbákejì Elédùmarè tí wọ́n ń pe Ọ̀rúnmìlà gangan ó ní a lè sọ wípé ó jẹ́ ní àkọ́kọ́. Ṣùgbọ́n ayé ìgbà tí ojú là, tí Christian tó dé, tí Mùsùlùmí tí ó dé wípé bóyá kínní, so ó ní tí ẹ̀sìn tó ti dé, ẹ̀sìn yẹn tó dé wọn bá ń pe lóòrọ̀ gbà ìwọ Ọlọ́run mi, gbogbo tí àṣebá yìí tí nǹkan yóò ṣe kíni, tí ó wá sí ìmúṣẹ. Àwọn tí wọ́n ṣe kíni torí ń gbà wáṣẹ̀, ẹ̀sìn àbáláyé gangan ni ẹ̀sìn àwọn bàbá wa. Àwọn tí wọ́n wá kò ní inú kí wọ́n gbà Ọ̀rúnmìlà náà ṣe máa ń sọ̀rọ̀ nígbà tiẹ̀ náà rí, tó jẹ́ wípé òun náà máa ń wá sí ìmúṣẹ. Ìnáwó wa máa sọ wípé igbákejì Elédùmarè, Ọ̀rúnmìlà gangan ni ẹni àkọ́kọ́. Gbogbo ohun tí ó ṣẹlẹ̀ tí àwọn ẹ̀dá tí à ń tẹ̀lé, àtẹlẹsìn kìíní, àtẹlẹsìn kejì, àtàwa tá a jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ yìí, ọ̀rọ̀ Ọ̀rúnmìlà là ń tẹ̀lé. Ọ̀rọ̀ Ọ̀rúnmìlà láwọn ìtàn rẹ̀, onímọ̀ rẹ̀ tó ti kọ́lẹ̀ láti gbà wáṣẹ̀ ni à ń ṣe kíni, là ń tẹ̀lé. Kò sínú ìwé mímọ́ àwọn Christian tó jẹ́ wípé tẹ́ ẹ bá débẹ̀ nínú ọ̀rọ̀ Ọ̀rúnmìlà dandan ni ẹ gbọ́dọ̀ bá ń bẹ̀. Tí wọ́n jẹ́ Muslim, nínú ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ní àkọọ́lẹ̀ ẹ bá pàdé ní ibẹ̀. Wọ́n yà sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀rúnmìlà gangan òun ni ẹni àkọ́kọ́ fún àwa tá a jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ní ìgbà wáṣẹ̀. Àwọn èèpè ní àlè pè ní igbákejì Elédùmarè. Báyìí ṣe bó ṣe jẹ́ nù. Tí wọ́n fi máa pe Ọ̀rúnmìlà ní ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe. Ìdí tí wọ́n fi máa pè lára ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe ni wípé kò sírú ogun tí ń jàyàn àbírú ìṣòro tó fẹ́ dé bẹ́ẹ̀ dá tọ́rúnmìlà lè rí yanjú. Nígbà wáṣẹ̀ ní ayé àwọn ọba bóyá kìíní bí irú tó fẹ́ ṣẹlẹ̀ láti inú ilé kìíní sí ilé kejì àbí láàrin ìlú, bọ́mọ bá dákú gan wọ́n gbé dìgbàdìgbà ni. Ẹja gbé lọ́dọ̀ Ọ̀rúnmìlà, ẹja gbé lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà, ẹja ṣe kan. Kò sí gbogbo ohun tí ń ṣe pátá tọ́rúnmìlà ò ṣe kíni, tọ́rúnmìlà ò rí wò. Òun ni wọ́n fi máa pè ní ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe. Nígbà tí Ọ̀rúnmìlà tí ń padà lọ sóde ọ̀run, torí ẹ̀ yìí pé mo sọ́ngbà kan wípé nínú ìránṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tó wá pé Ọ̀rúnmìlà nìkan ni òkú nínú wọn. Tí gbogbo àwọn ọmọ tá a jẹ́ ọmọ Ọ̀rúnmìlà, bó ni a ṣe fẹ́ sí baba, ẹ ti wá ń lọ rèé, ẹni tó rí ń fọ́, ẹni tí inú run, ẹni tí ẹ̀dọ̀ ń dùn,
ẹni tí nǹkan ń ṣe lóríṣiríṣi bó wà wọn ó ṣe máa nígbàdùn bó wọn ó ṣe máa ṣe báyìí Ọ̀rúnmìlà ní wọn ò nígbàdùn ó ní bá a bá sì ti ń pe òun ó ní wọn máa jẹ kí wàá láfi wá máa pe ìtẹ́ fi máa jẹ́ báyìí kí bóyá kínní ó ní òun ó fi ìké dúdú àtẹ̀wọ́gbò náà ó fi fún yín ó ní túmọ̀ kín káwa babaláwo wọn ṣe kínní tá a máa dá pé tí nǹkan bá fẹ́ rújú àbí nǹkan kan rèé tó jẹ́ wípé bóyá kí wọ́n nà ya ẹja kòkè dá. Ọ̀pẹ̀lẹ̀ ara ntí Ọ̀rúnmìlà fílẹ̀ náà ni ọ̀pẹ̀lẹ̀ ara ntí Ọ̀rúnmìlà fílẹ̀ náà ni pé bí nǹkan bá rí lójú ẹ fi béèrè ẹ fẹ́ lọ ibì kan tẹ́ ẹ fi ní sí rìn tẹ́ ẹ fi ní sí òde lọ ẹ fi béèrè ńgbà bá ti fi béèrè dáyẹwẹ́ ọ babaláwo ńgbà bá fi béèrè kò bá gùn nà ibi bọ́ bá ṣe ibi tó dáa tó yẹ ká lọ ó yẹ ká lọ bí tó bá ṣe ibi tí ó yẹ ká lọ á ti mọ̀ wípé kò yẹ ká lọ ọ̀dà ibi ó yẹ ká lọ ní ọ̀yà kí láṣẹ òun náà ní ọ̀ṣọ́ ẹ bọ́ tó jẹ́ wípé àárù ńgbà bá sì rúbọ tán tí gbogbo ẹ̀ ṣe wípé bóyá kínní àdúrà bá gbà á ti mọ̀ wípé dáadáa ni onítọ̀hún ọlọ́ọ̀ni ó sì bọ̀ rè.